orúkọ Ọlọ́run ọba tí mo máa kọ́ wa lónìí, inú mi dẹ̀ dùn fún gbogbo àwọn testimony tá ń gbọ́ lórí àwọn ètò àdúrà tá ń filẹ̀ àtàwọn tó ń lò lórí social media àtàwọn táwọn alásàlátù náà tá ń lò tá dẹ̀ ń dúpẹ́ fọlọ́run á máa dúpẹ́ ni. ẹ̀sìn Islam lágbára, orúkọ Ọlọ́run bẹ èyí tí màá kọ́ yín láàárọ̀ yìí, ẹni tó ti nílẹ̀ tó fẹ́ kọ́lé sórí ẹ̀ àtẹni tó fẹ́ kọ́lé tí ò tí ì nílẹ̀. Jẹ́ kí n kọ́kọ́ sọ́ọ̀tì ẹni tó ti nílẹ̀. Tó bá ti nílẹ̀ tọ́lọ̀ wọn fún ẹ lórí ọ̀fẹ́ lọ sórí ilẹ̀ náà, wọ́n ti ń ṣiṣẹ́ bóyá wọ́n ń la foundation ni, iyẹ̀pẹ̀ ilẹ̀ ibi tó rà yẹn gangan bù díẹ̀ ń bẹ̀, wá iyọ̀ tá fi ń sebẹ̀ bù mọ́ iyẹ̀pẹ̀ yẹn mix méjèèjì papọ̀, wá ka Suratul Fatiha méje sí, wá dà sí omi tí wọ́n fi ń ṣiṣẹ́ ní vicinity ilẹ̀ yẹn. Each time tó bá ti ń lọ máa ṣe bẹ́ẹ̀, bí wàá ṣe kọ́ ò ní mọ́, bí wàá ṣe kọ́lé náà ọ̀nà ara ní tó rọ̀ lùbáríkà ń bẹ lára Suratul Fatiha. Ìwọ tó bá ti wá kọ́lé tó fẹ́ kọ́lé tó bá ń ṣe Suratul Fatiha 313 instead tí wọ́n fi máa ṣe yá sọmọ́d Allahu sọmọ́dù ló máa ṣe. Allahu sọmọ́d, Allahu sọmọ́d, Allahu sọmọ́d, Allahu sọmọ́dù yẹn á máa jẹ́ 313, Suratul Fatiha máa jẹ́ 313. máa ṣe every day. Ọlọ́run akọ́lé fún ẹ. Èyí tí mo sọ yìí a lè fi yanjú èké nínú bùkátà. Òun owó ni, òun ọmọ ni, ó fẹ́ kọ́lé ni, ó rí jẹ ni, ó fẹ́ máa rí mu ni, èpè ègún wà lórí èèyàn, ìlọsíwájú ò bá. Lọ máa ṣe Suratul Fatiha 313 pẹ̀lú Allahu Samad, Allahu Samad 313 kó fi sùn nǹkan tó bá wù ẹ́. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ìwọ tó dẹ̀ ti nílẹ̀ tó fẹ́ jẹ́ kílẹ̀ náà kọ́ lọ́n ba ẹ̀kọ́ ní kíákíá, má lọ rìrì kúrì mọ́lẹ̀. Àìmọ́lẹ̀ ilé ló wà táwọn èèyàn tí wọ́n lè gbé bẹ́ẹ̀, tí nǹkan ń sunkún bẹ́ẹ̀, tí wọ́n ń gbóhùn pé wọ́n ń nájà lóru. Èṣù ní fún ẹ ní nǹkan kó má gbà á. Suratul Fatiha ní tó bá ti débi ilẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o ti ń yọ foundation, má bu iyẹ̀pẹ̀ tí wọ́n wá já síbẹ̀. Iyẹ̀pẹ̀ ilẹ̀ yẹn gangan ni kó o bù. Ka Suratul Fatiha mí sí iyẹ̀pẹ̀ yẹn pọ̀ mọ́ iyọ̀ ọbẹ̀. Bù sọ́wọ́ báyìí kó ka Suratul Fatiha méje sí, kó mí sí, mix ẹ̀ pọ̀ mọ́ mi tí wọ́n fi ń ṣe nǹkan tó bá wù kó máa ṣe ń bẹ̀. Iṣẹ́ stand tó bá ti ń lọ máa gbìyànjú kó máa ṣe. Wàá kọ́lé náà pẹ̀lú ìrọ̀rùn. Kí ni wàhálà tá ń bá kiri? Ẹ fi fídíò yìí ránṣẹ́. Account number ní fáwọn ọmọ aláìní adẹ̀ nídìí Hajj àti Umurah ní organization wa. Ẹ fi Hajj tàwa lọ́rẹ, fi Umurah tàwa lọ́rẹ. Gbogbo èyí tẹ́ ń gbádùn àwọn ètò wa, a nídìí Hajj àti Umurah. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ nípele níjà lórí páyé ń dàyàn láàmú, àlìjọ̀nú ń dàyàn láàmú, ẹnìkan yọ̀yàn lẹ́nu, ẹ WhatsApp lórí +276129563.